Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ọpẹ́ wa tí a ń dá ní òní Ọlọ́run kó mọ́ ṣàwọlá Nábì wa mà. À ń dá lérí oríire ìdùnnú àti ayọ̀ tó ń bẹ fún bàbá wa àgbà. Bàbá wa olùmú ilẹ̀ Yorùbá dání. Bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé. Ọlọ́run kó wọlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. À ń bá yín dúpẹ́ fọ́lọ́run. A sì ń bá ìyá wa ìyá Lẹ́kọ́tọ̀ à ń bá wọn dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Orúkọ tó yẹ kí ìyá ọmọ jẹ́ náà nìyá ń jẹun. Kí lorúkọ tí ìyá ń jẹ́? Rahma. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run kó wọlá Nábì wa Muhammad. Àbí Ọlọ́run àbọ̀kanṣó rẹ̀ bẹ́ẹ̀ ìyá wa Rahma. Torí tí ní gbogbo wa la fi wá sí ìlú Ọ̀yọ́ lẹ́nu. Tí ẹrú tọ́ máa gbogbo òpínlẹ̀ Ọ̀yọ́ fi péjọ. Táwọn èèyàn fi wá látàwọn ọ̀nà jíjìn. Àwọn tó wá láti ilẹ̀ Haúsá, àwọn tó wá láti ilẹ̀ Ghana, àwọn tó wá láti Benin Republic. Torí tí ni wọ́n fi wá. Torí tí náà ni gbogbo ayé ṣe wá pé sí ọ̀dọ̀ bàbá wa lẹ́nu. Ọlọ́run kó wọlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kò ní í ṣe ní òpin ẹ̀yẹ fún yín. Àmín. Èyí tẹ́ ń ṣe lónìí Ọlọ́run kò ní í ṣe lópin ẹ̀yẹ fún yín. Àmín. Èyí tẹ́ ń ṣe lónìí Ọlọ́run kò ní í ṣe lópin ẹ̀yẹ fún yín. Àmín. Ìdúrà tá a rí ṣe fún yín ni pé gbogbo ọjà Ọlọ́run dá fún yín nílé bàbá wa kábíyèsí wa Aláàfin of Ọ̀yọ́. Ọjà náà ní tú o. Àmín. Ọjà náà ní tú o. Àmín. Ọjà náà ní tú o. Àmín. Ọlá ti tóbi Ànábì wa Muhammad. Lọ́wọ́ bẹ́ẹ̀ nígbà kan sọ pé bàbá wa kábíyèsí tán wọ́n á kí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n wà níkàlẹ̀. Mo sì kí Ààrẹ Ọ̀nà Kakanfò Alhaji wa Gani Adams ọlọ́mọ́sà sí dáadáa fún. Gbogbo àwọn èèyàn ńláńlá tí mi lè máa dárúkọ yín. Gbogbo àwọn olóyè pátá tí wọ́n ń bẹ níjókòó. Gbogbo àwọn olórí tí wọ́n wá wà pẹ̀lú màmá wa lẹ́nìí pẹ̀lú ayọ̀ yìí. Ayọ̀ náà kò ní jẹ́ ti màmá nìkan o. Gbogbo yín náà nírú ìjókòó ìyọ́tọ̀ sí o. Ọlá Nábì wa Muhammad. Tọ́ àwa abẹ lọ́hùn afọ̀kanṣó rẹ̀ bẹ́ẹ̀ àárín gbogbo àtọ́lọ́hùn Ọlọ́run ní jọ́ dàrú. Ẹ bá mi gbé orúkọ Ọlọ́run tóbi lẹ́sẹ̀kẹsẹ̀. Allahu akbar. Ẹ pariwo Ọlọ́run ní gbogbo ìlú Ọ̀yọ́. Allahu akbar. Méjèèjì sókè gbọ́wọ́ méjèèjì òkè fi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allah. Ẹ tún pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Ẹ tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. Ọlọ́run kó wọlá Nábì wa Muhammad. Bàbá wa Aláàfin of Ọ̀yọ́, Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá, a kí yín, a bá yín dúpẹ́ fọ́lọ́run, a bá yín dúpẹ́ fọ́lọ́run. Ẹ sì ìyàwó fẹ́ ni òjèlé yín ó dàrú. Ẹ sì ìyàwó fẹ́ òun lẹ fi ń wá màá ṣe. Ẹ sì ìyàwó fẹ́ òun lẹ fi máa sọ. Ẹ sì ìyàwó fẹ́ òun lẹ fi ń tẹ́tẹ́ sílẹ̀ tẹ̀. Ẹ sì ìyàwó fẹ́ òun lẹ fi ṣáájú tí gbogbo ayé sì máa ń la ṣáájú. Subhana man a'taka rahmatan. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so that if you have a big show coming up, any event, you can call us.